It's all about making your viewing experience top-notch. You can now upgrade your video quality settings for sharper and more vibrant visuals. Click on Settings, select Quality, select Advance, and click on the highest quality. Happy viewing on Yoruba TV. I searched everywhere, trying to look for the perfect woman to journey this life with me. I've been begging you. I really miss you. I miss you so much. Where are you coming from? I told you I was going for... Going for... Ìwọ. So I need to buy that to level. I don't want to have anything to do with Jide. I'm done with this relationship. It's becoming toxic. So to nǹkan kékeré tó fẹ́ sọ yín ló ṣe wá gbé mọ́tò sọ́nà. Ló karamu ló ṣe báyìí. Mo ti kọ́kọ́ pé kò tó serious ni. Just to break up. That's a simple thing. Excuse me, good riddance. Ọmọ náà ní ìgbọ̀kọ̀. Ọkùnrin tó jẹ́ wípé àwọn ní adúlé ayé. No for this, okay? Torí mi ò lè máa complain about the same thing every now and then. Show my day there. Sorry, kí ni gbogbo ilé? Sorry, she go still go sha. Kí lè lè ẹ mú mi dájú sójú òtí yín ni. Téèyàn ọmọ mélòó ẹ wọ́n ṣe ewé ní bí àwọn ọmọ tó ṣe bẹ̀rẹ̀ lọ. Inú ọ̀rọ̀ ọmọ yìí ó ti tójú sú wa ládùúgbò. Wàhálà ẹ̀ tiẹ̀ pọ̀ tó jẹ́ pé kólóbìnrin àtọkùnrin tó lọ ládùúgbò báyìí bó ṣe máa dàrí ìwọ̀n ló máa wà. Ṣó dáa kí ọmọ máa sọ fún mi, ọmọ mi sọ fún mi pé òun ká ìyá ẹ̀ níbi tán ti ń báyẹ̀ ẹ̀ lájọṣepọ̀. The only thing my possible is you just have to take your time. More people see manual in the relationship. I was sleeping when you called, and I will not deny myself of my beauty sleep just because I'm in love or because I have a boyfriend. So we must come to that down to it. You do fire. Call me. Oníṣekúṣe kò síbi tí mi ti wá ẹ lọ. Who are you? I will tell you who she is. She is the person you impregnated. Àbọ̀ òfin mi lóyún. Ṣé òfin mi lóyún tó sá lọ? Oníranù. Kí ló ń sọ yìí? Mi ò mọ̀ ẹ́ rí. Ẹ gbà lọ́wọ́ mi. Lọ́wọ́ tàwa yìí, if I'm not happy, nobody's going to be happy. If I don't have a relationship, none of you will have a relationship. I will show you. Jẹ́ lójú òun ni Mr. Fimion máa láyín má dẹ̀ láyín pa. Ìmọ̀ bí tó ti kó àwọn àbàmì style yìí wá yóò ní kémi ò ṣe doggy style kémi ò ṣe sọ́ọ̀lẹ̀ múdòdò. Position tí mi ò gbọ́ láyé mi. Ó bá ìfẹ́ Ọlọ́run as Christian yàtọ̀ sí missionary. Jésù ká máa ṣe àwọn styles tí ò wà edifying. A lot is happening. Wọ́n ti balẹ̀ ọba jẹ́. Bàbá ìyá ilé olùmọ̀dà wọn láàmú. Èmi ló bá wí. Kámà no dey miss address. Ó máa gbá ni. Ọlọ́run ọba tó ń pín kámà ẹ kú ilé o. Spice what up? Why are we spicing things up? Ọlọ́gbà yíra gbàyí mi ká iná gbági tútù mú. Mo jí mo mú ògùn bọ́ọ̀lù mo fògùn bíi lálọ́gùn rẹ̀ lọ. Adájẹ́nu ìrókò àrẹ bá bọ̀, lọ́dọ̀ la máa lọ. Ọyá dìde lẹ̀. Tí olókèlè bá gàjà, ojú rẹ̀ á tó lójú rẹ̀ á tó kò. Owó tó wà nílé ìdá. Èèyàn kan ó ṣiṣẹ́ lódidi ọdún kan, ọjọ́ kan làwọn bọ́ìsì wọn á wọlé wọn á kó. Ajá tèmi ń pa, tó wá ń wọ oúnjẹ lọ sí ọ̀dọ̀ kìnìún tèmi ń pa. Ti dẹran ọ̀gbẹ́ nìyẹn.
nígbà tí mo lè ṣe investigation ni ọmọ tó ń dà yín láàmú under age ni just 25 years old boy. a lè furu kankan mọ́ wọn mọ́jàre o ti gbowó tó fẹ́ gbà òde máa lọ tí wálẹ̀ má ní wá lára kí ló ṣẹlẹ̀ gan-an. wọ́n mà ti gbé wọn tẹ̀lé mi láyé. wọ́n náà ìwọ rí ibi táfẹ́fẹ́ ti fẹ́ tó ti gbó didi ti ewé rí. sọ́ọ́rí ibi tí tó ti domi inú àgbọn nù. sọ́ọ́rí olè rẹ tó ṣe pì tó wọlé ó lé tó lé tají. tó o bá wá pọ̀ tó lónìí bọ́ta lẹ́rọ̀ a jẹ́ kó o ṣe tó tọ́ fẹ́ gbè fún mi jẹ lọ́wọ́ ẹ̀gbọ́ra rẹ. alábàámọ̀ pé kankan igi lẹ́yìn ọ̀gá mi kì í ṣe. ẹ̀yin ní yóò bá iṣẹ́ iná ti súnlẹ̀ lẹ́yìn àṣùṣùkè. ọ̀rọ̀ ló sọ èmi ọmọ ikú orí àkọ́ tẹ̀ǹtẹ̀rẹ́ balẹ̀ ó jẹ́ fún akọni yan bí lójú ọmọ àgbà tí yá àwọn ọ̀tẹ̀ tapọ́tapọ́ náà wá dẹ́nu ogun bá mi ó mọ̀ gbógun ló burú ilẹ̀ sóòdì lé pé ogun ló burú ilẹ̀ sóògbéra wọn ló kọ yan bí lójú ọmọ àgbà tí yá àwọn ọ̀tẹ̀. Ìwọ ló tún bẹ̀. Tọ́míwá, èmi ni mo bẹ̀ ọ́. Tí mi bá bẹ̀ kí ni mo fẹ́ ṣe? Nítorí yàtọ̀ sí ìwọ àti Uncle Bọ̀wálé, mọ̀mísí mi àti àǹtí ẹ̀ ẹ̀yìn ẹ̀ báyìí ló máa ń gbèsè. Anything tó bá ṣẹlẹ̀, wọn kì í rí fault at all. Èmi ló máa ń blame fún every single thing. Wọ́n ti rí mi as the problem. And mi fẹ́ jẹ́ kó máa wò pàṣẹjù mi ti pọ̀ jù. Nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn tí mo fi bẹ̀ ẹ́. Ọ̀rẹ́ kúkú yẹ mi. Wọ́n dẹ̀ ní tá a bá dọ̀bálẹ̀ farara, èèyàn ò pé ká má ga jù lọ. Ló ṣe bẹ́ẹ̀ náà wà òkè. Ó mọ̀ pé Tọ́míwá, ìwọ náà mọ̀ pé mi kì í ṣe oní wàhálà. Nǹkan tó bá ti lè jògèdè lọ báyìí mi ò kí ń bá wọn jẹ ń bẹ̀. Àmọ́ Adéṣọlá kò fi Adémidémi lórí rárá ni. Sùúrù náà ni màmá ní pẹ̀lú ẹ̀. Ọmọ sùúrù ló ti ń ní bọ́ tẹ́lẹ̀. So sùúrù yẹn náà ni wàá kọ́ńtínú láti máa ní. Wọ́n sọ pé lẹ́yìn àdúrà sùúrù ló kù. So sùúrù yẹn ni kò máa ṣe. Sùúrù. Àbí? Tọ́míwá, you have no idea. Sùúrù tí mo ti ń ní bọ̀ látọjọ́ tó ti pẹ́. Sùúrù mélòó gan ni mo fẹ́ ní? Mo ní sùúrù débi pé every day ni mo fi ń treat infection. Every day. Every single day. Láì kí n ṣe onílọ́bì. Inú òde mo bí tó ti ń kó infections wá sílé. In fact, ẹ̀rù ń bà mí kí n má tiẹ̀ lọ kó ilé tó kọjá infection gan lára ẹ̀ báyìí. Má fi ẹnu sọ̀rọ̀ dé sí rẹ̀. Ọlọ́run ní jẹ́ kó kó nǹkan tó ju infection lọ or kó lọ kó nǹkan tí ó wà curable náà. And like I said, sùúrù náà ni màmá ní. Ṣòro sùúrù tó ń wo yẹn kó ń pọ̀ jù àfi tí ó bá tún ní tó. So I just need you to take things easy with yourself. It's okay. Oshe, thank you, Tọ́míwá. You've done so much for me. Tí o bá ń ṣe nítorí tiẹ̀ ni, mi máa ní strength gbogbo nǹkan tí mò ń ṣe yìí. Àwọn nǹkan tó yẹ kí n ti ṣe látọjọ́ tó ti pẹ́. Ìwọ ló fún mi ní ọkàn láti máa ṣe ń sìn. Thank you. Thank you so much. You're welcome. Oshe, at this point, I think I'm ready. Mo ready láti padà síbi iṣẹ́. Yes. Màá resume iṣẹ́ padà fully and I'll start over again. That's the spirit. I like the sound of that.
God help me. I'll start over. Amen. Thank you. Oshegoni. Thank you, Tomiwa. God bless you. Amen. Everything I do it for you. Everything I do it for love. I get to feel me see, call me. I get to feel me see, call me. Everything I do it for you. Everything I do it for love. This love is dangerous. It hurt my heart. This love is dangerous. Adeshola. It hurt my soul. Mo ní kí n sọ fún ẹ pé mo fẹ́ padà sí studio. Mo fẹ́ resume iṣẹ́ padà. I want to resume work. Oye mi ò bú ẹ dáadáa, o fẹ́ padà sí studio. Yes, mo fẹ́ padà sí iṣẹ́ mi. O fẹ́ padà sí iṣẹ́, you want to start working again. Yes. Can you even see the way you're talking to me about it? Jota ló ń kọ ẹ sí mi náà. Kí ló mean pé ta ló ń kọ́ mi sí ẹ, Adeshola? This is not about where one call me see now. This is about my work. Then where is it coming from? What are you saying, Tori Olorun? Igbesi ayé mi lélẹ́yìí now. This is about my life, my career, my future. Ayé iṣẹ́ ọ̀tọ̀, ayé ìgbéyàwó ọ̀tọ̀. Really? Educate me more. Ọ̀tọ̀ọ̀tọ̀ ni Adeshola. It's different. Wọ́n sọ fẹ́ mi. Ayé iṣẹ́ yàtọ̀ sí, you're talking to me like that. How am I talking to you? So gbádùn sá. I'm just explaining myself. Explaining what? So okay. Pé mo fẹ́ padà sẹ́nu iṣẹ́ Adeshola. Money no. Where is that coming from? No, you can't say no, please. You can't. Èmi náà ń sọ̀rọ̀ fún nìyẹn o. Orí mi ò pé. Ayé iṣẹ́ to me. Èmi Adeshola. Ilá ẹ̀ ti ń ga jù onírè lọ o. Ilá ẹ̀ ó ti ń ga jù onírè lọ. Bí àwọn lọkọ ni bí èmi lọkọ ni wàá sọ fún mi. And if you know you want to keep that job, you have to decide your job or the marriage. Yes. Adeshola, why are you so selfish? Put yourself in my shoes. Nígbà mi wà lọ kúrò nílé. 1 month, 2 months. Oh, ní wá sílé. Ṣó fẹ́ pa mí ni o fẹ́ kí n fi ronú kí n fi ṣera mi léṣe. I need a distraction. I need something to get me busy. I need to keep myself busy. Iṣẹ́ mi náà dẹ̀ ni, ìyẹn ló lè fún mi ní joy. So please let me be happy in peace now. Studio ni mo ní mò ń lọ, mi sọ pé mò ń travel. Mọ yẹn ni. You then stand before me, look into my eyes and talk to me like this. Èmi mà ni. Mọ yẹn ni mo bá ìsọ̀rọ̀ ń pòṣe sí èmi. Mi ò pòṣe. Jọ kí ló wá ṣe yẹn? Mo give reaction ni mi ò pòṣe. O give reaction? Yes. Good. Wọ́n ti ń kọ́ ẹ. Wọ́n ti ń kọ́ ẹ. Jọ ṣé ìwọ ni ọkọ ni àbẹ́ mi? Mo give instruction and you came out of nowhere telling me no, it's not gonna happen. Ṣé wọ́n lọ kọ́ àbẹ́ mi? Ṣó gbádùn ṣá? Iṣẹ́ lásán ni mo ní mo fẹ́ ṣe. Mi sọ pé mo fẹ́ travel. Mo fẹ́ padà sí studio. And I said no. You can't say no, Adeshola. You don't get to make that decision for me. I can make my own decisions. Ọ̀rẹ́ ti wá yé mi báyìí. Pé kí n fi ronú ṣera mi léṣe nulẹ̀. Ilá ẹ̀ ti ń ga jù onírè lọ. Àbí? Èmi pàṣẹ, ò ń yí padà. Èmi wá fẹ́ pàṣẹ tèmi fún ẹ báyìí. Tó bá yẹ pé bàbá ẹ ló bí ẹ. Tó jẹ́ ìyá ẹ ló bí ẹ. Adeshola. Tó bá bí bàbá ńlá kú ẹ̀dá. Tí wọ́n bí ìyálà já ẹ̀dá. Èmi ló sọ̀rọ̀ sí Adeshola. Ìwọ padà sí studio yẹn. Mo wá jẹ́wọ́ fún ẹ. Bóyá wọ́n ní ọkọ ni. Àbí èmi. Ìjọ ẹ̀ ló máa mọ̀. Mọ́ ẹ ni.
mo mọ̀ pé ó ti yá ṣá ó ti dìdàkudà. torí pé mo fẹ́ padà. no I'm gonna say it again. tí wọ́n bá bí babalá kú ẹ̀ dá tó mọ̀ pé yàrá ìjà pọ̀rípọ̀rí màmá ńlá kú ẹ̀ ló bí ẹ̀ ìwọ lọ studio yẹn. Adéṣọlá kò lè tó gbogbo eléyìí náà. wọ́n tún pẹ̀pẹ̀ and I mean it tó má bí ẹ̀ dá just try me. ṣé nǹkan tó wá ń ṣe pariwo lé. nǹkan tẹ́ ẹ̀ ń ṣe pariwo mo tún sọ sí ẹ̀ tó bá bí yàrá ìjà ẹ̀. leave this out. Adéṣọlá kò lè tó yẹn àtọ́. máa jẹ́wọ́ fún ẹ. mo máa padà síbi iṣẹ́. tó má bí ẹ̀ dá. I will. má padà síbi iṣẹ́ mi ṣe ní ṣiṣẹ́ kí ló dé gan-an kí má ṣù kí má tọ̀ kí má tún ṣiṣẹ́ kí ló fẹ́ kí n ṣe gan-an o fẹ́ pa mí ni. èmi máa padà síbi iṣẹ́ tí mo tẹ̀ ti bẹ̀rẹ̀ already. I dey hungry. kí ló wá fẹ́ ṣe báyìí? Tọ́míwá, kí ni nǹkan tí mo tún fẹ́ ṣe? Wàá wá fi iṣẹ́ sílẹ̀? Bẹ́ẹ̀ni, kò sí nǹkan tí mo tún fẹ́ ṣe. Mẹ́wàá wà tó lè ṣe. Ọmọ yẹn ni mẹ́wàá wà tó lè ṣe. Apalára, wọ́n ní èjìká báyìí ní iye kan ẹni. Jọ tó bá fi iṣẹ́ lẹ̀ nítorí ọkùnrin, tọkùnrin yẹn bá fi ẹ́ sílẹ̀, ibo ló ti fẹ́ bẹ̀rẹ̀? Tọ́míwá, mi ò mọ nǹkan tí mo lè ṣe. I am confused. Ó ti fún mi. Nítorí ojoojúmọ́ ni mọ́mí máa fi ń kọrin sí mi létí pé tí mo bá fi lè fi ọkọ mi sílẹ̀ àbí tí ọkọ mi bá fi lè lé mi jáde nulẹ̀ pé kí n má padà wá sílé àwọn. Yes, she doesn't even care what I'm going through. Wọ́n ṣáà ní kí n ṣáà wà lé ọkọ mi ni. Èmi àtọkọ mi ò tiẹ̀ gbọ́dọ̀ jà at all. Ọmọ yẹn ni nǹkan tí wàá ṣe lè wàá túbọ̀ bá fi ohùn rẹ̀ lẹ̀ wàá fi bá sọ̀rọ̀ ni. Yes, because he knew you had a career before marriage. So why ought to save please him? Tọ́míwá, if ulti means perfecting my marriage, I will do so. I will. I'm ready to do it. Oh, you can't do that. Oh, lè ṣe bẹ́ẹ̀ yẹn now. Wàá fi ṣẹlẹ̀ nítorí ọkọ ẹ̀. Wàá fi ṣẹlẹ̀ nítorí ìgbéyàwó ẹ̀. No. I won't agree with that. I completely disagree with that. Otherwise, you sọ pé o fẹ́ fi iṣẹ́ sílẹ̀ nítorí marriage. Jọ má fi iṣẹ́ sílẹ̀ o. Ibi tó bá wù kí marriage ẹ já sí, ṣá má fi iṣẹ́ sílẹ̀. Kí ni mo fẹ́ ṣe? Ó ní pé kí n ta studio mi. Yeah. Ó ní kí n put it up for sale. Ó tún ní kó ta studio. Bẹ́ẹ̀ni, kí ni kí n ṣe? What do I do? Oh my God. Nǹkan tá máa ṣe lélẹ̀. Ṣorí studio tó sọ pé kó ta yẹn. Wàá ta. Yes. But wàá wá gba bòmí. Ibòmí tó bá wá gbà yẹn. Wàá gbà wọn ní photographer síbẹ̀ tó máa bẹ snap. Wàá kàn mọ̀ pé editing nìkan ni wọ́n máa ṣe. Èmi dẹ̀ máa bẹ mójútó. That's a good plan. Yeah. That's good. Oshegoni Tomiwa, thank you so much. You're welcome. But your life first. Okay? Okay. Everything I do kí n tètè máa lọ nítorí ṣe ni mo parọ́ fún pé mo fẹ́ sáré dọ́jà ó dẹ̀ ti máa expect pé yẹ kí n ti délé padà. Okay. Alright.
Thank you. Thank you so much. Koyemi, I don't feel me see. Koyemi, everything I do it for you. Everything I do it for love. This love is dangerous. It hurt my heart. This love is dangerous. It hurt my soul. I had to feel see Koyemi. I had to feel see Koyemi. Everything I do it for you. Everything I do it for love. This love is danger. This love is danger. Fún mi jẹ. No, faster. Yeah. Shit. Adéṣọlá. Inú yàrá ó ní. Ṣó ti wọ́n fún ọ̀tẹ̀? Lọ́ládé. Adéṣọlá. This is the wrong time now. Ṣé máa wọlé nsìn? Almost there. Come on. Sorry about that. Mo wá parí iṣẹ́ tó bẹ̀rẹ̀ jọ. Kí ló ń ṣe ẹ́ now? Stop it, big girl. You are riding me so fine. Wá parí nǹkan tó bẹ̀rẹ̀. Or should I come on top? Mi ò ní fẹ́ kó pàdánù ààrẹ torí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀. Má fẹ́ kó ṣe rẹ̀ léṣe náà. Tọ́míwá, kí ni mo ṣe fún Adéṣọlá? Kí ni nǹkan tó fẹ́ kí n ṣe fún òun tí mi ṣe fún? Àfi tó bá fẹ́ gba ẹ̀mí mi at this point because I have done everything.
everything. Kò sí nǹkan tó béèrè tí mi kì í ṣe fún. I left my career, my life, my joy, everything tó matter sí mi ni mo filẹ̀. Kí marriage wa lè work. What else? I can't even believe it. Ó lọ ń bá ọmọ iṣẹ́ mi sùn. Ó bá ọmọ iṣẹ́ mi sùn. It's okay. Ọmọ kékeré. Ọmọ tó ń bá mi ṣiṣẹ́. It's okay. That's okay. Jenny, I understand that. Mi ò lè fẹ́ kó sunkún mọ́. Ọmọ wọn ní bójú tó bá máa bá ní kalẹ̀ ni. Kò ní tó rọ̀ ṣe pé. And mi ò ní fẹ́ kó ro àròkọ. Because àròkọ tó ń wo èèyàn ló máa ń mẹ́kọ́ àsundà wá. So please, mo bẹ̀ ni, jọ̀ọ́, just. Báwo ni mi ṣe ní sunkún? Báwo ni mi ṣe ní sunkún? Ibo ni mo fẹ́ lọ? I have nowhere to go, me in anybody. Tí bá lọ sọ́dọ̀ mom sí wọ́n máa lé mi dànù ni wọ́n máa lé mi bọ́ta. Ìmọ̀ kan tí mo fẹ́ ṣe. Yanni, see, ibi tó wà náà, ilé ẹ̀ ni. So ìgbà tó bá wù ẹ́, tó bá fẹ́ lọ ló lè lọ. So feel free, feel at home. Ìwọ ṣáà máa sunkún. Joe, please. Ó ti sú mi. It's okay. Ó ti sú mi. It's okay. Tóbi wá. Ṣé ni kéèyàn fífẹ́ wọn sọ́kọ ẹ̀ ni? Ṣé ni? Is it a crime? It is not. It is not a crime. Òun kò fẹ́ wúwa tó fẹ́ wú mi, but just let it go. Kò ṣáà. Ajá tó bá sọnù, ìyá onígbà fèrè ọdẹ. Ẹni tá a fún, ọba jẹ́ ọba. Gbogbo ojú jíjẹ ni. Gbogbo ilé wíwọ̀ ni. Ó ní tìjú ni. I mean, ó ń bá ọmọọṣẹ́ ìyàwó ẹ̀ sùn. What is wrong with you? Kí ni problem ẹ? Kí ni problem gbọ̀ngàn? Bọ́lá kí ni problem ẹ? Ṣé ẹ̀yin mi ló bọ̀ nàbẹ́ ẹ̀yìn ẹ̀yìn bọ̀yẹn ni? Ó fẹ́ bà prostate mi jẹ́ ni? How? Nígbà tí yóò kọ́ mi lẹ̀ tó lóun ṣé kí n bá fi gọ́ kirikiri ni? Tóbìnrin kan bá lóun ṣe mọ́bìnrin pọ̀ rẹpẹtẹ náà. You want to kill me? I have my life to live. You know what your problem is? What is your problem? Ó mọ nǹkan tó máa ń yà mí lẹ́nu nípa rẹ̀. Ó ní wípé gbogbo àwọn ìwà pálapàla, ìwà ajá, ìwà ẹran tó ń hù yìí ó rí bí big deal. Adéṣọlá, ó rí àwọn ìwà yìí bí ìwà tí wọn ò yẹ kó máa bá lọ́wọ́ ọmọlúwàbí. Adéṣọlá, gbogbo àwọn nǹkan tó hù yìí kò mú ọpọlọ wá. What is wrong with you? I mean, mo wà surprised bá ṣe padà jọjọ rẹ̀. I'm surprised. I am surprised either. Jẹ́ kí n sọ fún ẹ tí ọ̀rẹ́ ọba fún ẹ ṣe mọ́. Get out of my house. Láti ìgbà tó ti ń wá sílé mi ṣé mi mo fi lẹ́tà pé ẹ. Did I invite you to this house? In fact, I'm done with you. Get out of my house. Bonnie, get out of my house this minute. I'm not leaving. I want you to leave me ọbẹ̀ ṣe bọ́tà nílé mi. Kò sí nǹkan tó máa ṣe fún mi. I'm done with you. Get out of my house. I swear. Oh. How are you? Baby. Oh yeah, go on. I miss you. Miss you too. Feel about it. Fine. Really? How did you go? Good. Láàrin ọjọ́ wo sọ́jọ́ wo? I mean, ló ti ń gbóbìnrin wá nulẹ̀. Your matrimonial home, Adéṣọlá, this is not who you are. What is wrong? Don't greet me! Okay. Abi? Alright, mo ti gbọ́ yín. Ṣé o torí àwọn tó ṣe lé obìnrin alálùbáríkà kúrò jáde kúrò nílé yìí? I'm done. What? Yeah, I'm done with this friendship. How come on, you must be joking? You can't even look into my eyes and tell me. I'm gonna count 3. At the end of 3, it's bye bye. I'm not leaving. I'm gonna count 3. I'm not leaving. While I leave my house. I'm not leaving. 1. Adéṣọlá. 2. I mean, o fẹ́ lé mi kúrò nílé ẹ. 3. But get
Let's go. And that is how a good man defends his honor. To shame Mike Tyson. Grab it, baby. It's yours. And don't you come back again. If I can shake if I can shake o kúrò lé ọkọ ẹ mọ́lẹ̀ ni jọ kí ló ń gbénu ẹ gangan náà kí ló gbé mi tó ń bú ẹ láyà tó fi kúrò lé ọkọ ẹ kò yé mi o. ṣé bí gbogbo ẹ náà ni mo ń sọ fún yín Adéṣọlá ń fìyà jẹ mí ó ń cheat mi gbogbo ẹ ni mo máa ń sọ fún yín náà o. jọrú ìyàwó ló fi jẹ ṣé kò tọ́jú ẹ ni kò raṣọ àsìkò sí ẹ lọ́rùn àbí kò fún ẹ lóúnjẹ jọ kí ló fẹ́ kọ́ ọmọkùnrin túnṣe tí ò ṣe fún ẹ mo fẹ́ mọ̀. Mami ẹ wo ajá ni Adéṣọlá kò sí obìnrin tí ò lè bá ní nǹkan papọ̀ ó lè gorí anything under skirt ọmọdé ni àgbà ni ó kò máa ṣe anyhow kò rán mi rárá mami mi ò lè fẹ́ràn ọkùnrin bẹ́ẹ̀ yẹn mọ́ mi ò ṣe mọ́ mi ò lè fẹ́ Adéṣọlá mọ́. òjòwú ni alára gbóná ni ẹ òjòwú ni ẹ ṣé o mọ̀ pọ́kùnrin lọ́kọ ẹ mẹ́rin Ọlọ́run sọ fọ́kùnrin bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ṣé ìgbóná ó ti gbàgbé pé obìnrin ni ọmọọṣẹ́ tó sọ pé ó ń bá lájọṣepọ̀ yìí ṣé irúwà tọkọ ẹ hù yìí nígbà tí ọ̀pẹ̀lú ẹ̀jọ́ fẹ́ra yín lọ́nà ṣé o máa sọ pé onírúwà yìí lọ́wọ́ ẹ̀ mo bèrè lọ́wọ́ ẹ̀ ṣé òrírú kò hùwà rú eléyìí ṣé bó o mọ̀ ìpọ́ hùwà rú eléyìí kó tó fẹ́ kò sí ìtò wá kàn mí ní ọ̀rọ̀ yín wà á fara mọ́ ni ilé ọkọ ọmọ ọlọmọ ní gbé o ilé ọkọ ẹni bẹ̀ ló máa gbé bẹ̀ ló máa jókòó sí ṣó ti yẹ. ẹ mami ẹ wo nǹkan tí mi fẹ́ sọ ni pé mi ò lè fẹ́ Adéṣọlá mọ́ mi ò lè fẹ́ mọ́ mo ti move on pẹ̀lú life mi mami mi lè fẹ́ Adéṣọlá mi lè padà sílé ẹ̀. ó dáa I will not. mo ti gbọ́rọ̀ ẹ̀ ó dáa jẹ́ kí n wá sọ kínní kan fún ẹ tó bá kúrò ní Adéṣọlá lẹ́ni tí wọ́n kó kúrò bẹ́ẹ̀ lẹ́ni èmi náà máa kọ́ ẹ lọ́mọ láyé àti lọ́run bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ máa sọ pé kì í ṣe ọmọ mi mọ́ nítorí pé ọmọbìnrin tó bá ti kúrò ní ọkọ ẹ̀ ó ti di ajá lé moṣú mi ìdẹ̀ ni máa lọ títí kọ́ máa sọ pé òní ìyá ajá lé moṣú ìyá tó dé ìyá tọ́mọ ẹ̀dá lé moṣú nìyẹn ọdún lọ́wọ́ ẹlẹ́jà mi ò ní jẹ́ tó bá ti kúrò ní ọkọ ẹ má jẹnu lẹ́yìn o má jẹnu lẹ́yìn má yẹ kí n rí ẹ má yẹ kí n rí ẹ ẹ kọ́ mi lọ́mọ mo kọ́ ẹ lọ́mọ torí Adéṣọlá mo kọ́ ẹ lọ́mọ mo kọ́ ẹ lọ́mọ kí ló dé kí ló ṣe kí ló gbé tó gbìn kí ló gbé gàràgàrà gan-an wọ́n jẹ́ kí n sọ pé mi lé mi o má pẹ́ ń bíbà yìí rárá kò sáyé ẹ̀ ń bí mi ò kí ń ṣe màmá ẹ̀ má pè mí ní màmá ẹ̀. torí Adéṣọlá. ó lọ síbi kankan ọmọ yẹn ni fi ọkàn ẹ balẹ̀ ṣùgbọ́n mo wà pẹ̀lú ẹ. ìyá mi ni ọ̀run mi àwọn ni ọlọ́kọ̀ tó wà mí wá sílé ayé mi lè kọ̀rọ̀ sí wọn lẹ́nu. sórí gbogbo ẹ ti sún mi ó dàbí ẹni pé nobody seem to understand me. I do. Gbọ́ mi tó o bá dirọ́ ẹ mú ṣinṣin èròkèrò kan máa wá sí ẹ lọ́kàn ni so mo fẹ́ kó o pa ọkàn ẹ pọ̀ ojú mi ọmọ Yẹni Àlùkò is a big name. Is it? Yes, and I want you to save that name. Do not forgo your life for anybody. Wọ́n sọ pé iṣẹ́ lóògùn iṣẹ́ kò kí ń ṣègbéyàwó so mo fẹ́ kó o dúró ṣinṣin nínú gbàgbọ́ ẹ kó sọ pé o lè ṣe. Of course you can. O lè ṣe. Now, I want you to say this after me. Èmi ọmọ Yẹni Àlùkò
I am a strong woman. I am a strong woman. I am the best photographer in Nigeria, and I am who I am. I am the best photographer in Nigeria, and I am who I am. I am who I think I am. I am who I think I am. I am strong. I am strong. That's the spirit. See, you are a household. You are a powerful woman. Don't let one marriage stop you from achieving your goals. Okay. Yàrá kúṣẹ́. Àwọn kejì ẹ̀ ń kọ́, àwọn tó kọ́ ẹ̀ kọ́. I mean, irú àwọn yẹ̀pẹ̀ wò lélẹ̀. Nǹkan tó yẹ ká Adéṣọlá kó mójútó lélẹ̀ but àwọn yẹ̀pẹ̀ yóò dáná. Nǹkan tó yẹ kó rán kò ní rán. Nǹkan tó supply wa. Wò ó. Ṣé lè lè di kíní mú sìn? Sí wàhálà. Bá sọ̀rọ̀ náà ni wọ́n ní ká mọ́rùn wà kọ́ bí. Ṣé ò rí mi lórí ìdúró ni? Ló ń ṣe tó ń ṣe bí ọmọ kékeré. Àgbàlagbà káàbọ̀. Wálé. Kò yẹ kó jẹ́ ọ̀rọ̀ obìnrin ló máa dá wàhálà láàrin àti ẹ̀. So you mean 2 decades of friendship will just go like that? Wọ́n ní wọn kì í ṣẹ̀dá ọ̀rọ̀ fún mi tí ó gbọ́n. Mo gbọ́ ó ti sọ fún mi ó ní kí n máa lọ. Nǹkan tó pa ọ̀pọ̀ náà lè lè nà. Láti ṣe tán kí everybody máa lọ separate ways. Wálé, so friendship over 2 decades ó ti wọ́ mi nìyẹn. Ṣé ìwọ òòró bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kó tó di pé o sọ? Ìwọ ni wọ́n bí èmi nù. Mo ń jẹ́ láti help láìfẹ́ ni. Pọ̀ gbà torí pé mo bínú bẹ́ẹ̀ kò yẹ kí wọ́n náà bínú pẹ̀lú mi. Ó yẹ kó fara balẹ̀. Tó fún mi lọ́rùn tó fẹ́ pa mí. Tó fẹ́ gbẹ mi. Díẹ̀ mo máa ti fẹ́ suffocate, ó máa ti choke mi. Ìwọ ò choke mi. Sí wàhálà. O fẹ́ bá mi ṣe bọ̀ ó wá sí site. Ṣé mi máa torí Adéṣọlá? A kì í fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀. Gbogbo nǹkan tí mo sọ fún ẹ torí tiẹ̀ náà ni tó rọ́jọ́ online tó rálẹ̀ ni. Mo mọ̀. Fine way parí ìjà pẹ̀lú ìyàwó ẹ̀. Bọ́wálé, mo ti sọ fún ẹ má yẹ kó jẹ́ pọ̀rọ̀ ọmọ yẹn ló máa dájà rẹ̀ láàrin mi àti ẹ̀. A ti ń bá ọ̀rẹ́ wa bọ̀ báyìí láti kékeré. Adéṣọlá, ìdí náà nìyẹn torí pé ọ̀rẹ́ mi àti ẹ ti pẹ́ kò ń ṣọ̀rẹ́ àná kò ń ṣọ̀rẹ́ ìjẹta. Ìdí nìyẹn tí mo ṣe torí tiẹ̀ ní gbogbo nǹkan tí mo ń ṣe yìí. Mo mọ̀ bọ̀ pẹ̀lú. Tó rọ́jọ́ ọ̀la ẹ ni. Stop tó bá yẹ pé eré nínú mi ìfẹ́ o. Kí ló ṣe é? Adéṣọlá sọ̀rọ̀ ìṣe ta ló wà ń bẹ̀rẹ̀? Adéṣọlá ní sùúrù bá mi sọ̀rọ̀ Adéṣọlá ta ló wà ń bẹ̀rẹ̀ náà ẹ jáde somebody help me Adéṣọlá please bá mi gbé wéèrè bá mi gbé náà. Doctor, ẹ má bínú. Adéṣọlá ní kidney problem kẹ. Níbo ló ti rí? Níbo ló ti kú? Báwo ló ṣe jẹ́? The last time tí wọ́n wá síbí báyìí, diabetes ni mo diagnose fún wọn. Mo dẹ̀ ṣàlàyé àwọn nǹkan kan fún wọn láti lè regulate level sugar tó wà lára wọn. But then, mo feel pé wọ́n yí ti àwọn advice mi. So sugar level ara wọn sì ó ti affect kidney wọn. Kidney problem.
ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ṣé lọ́rọ̀ kí ni tẹ́ ń sọ yìí báyìí sí àfi bí ẹni pé mi ò gbọ́rú ẹ̀rí láyé mi kò ṣe rán mi kọ́kọ́ rí mi ò mọ bí Tádéṣọlá láti lọ rí kídìní ibo ló ti rí ó ti wá ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ nìyẹn kí la fẹ́ ṣe sí báyìí kí la fẹ́ ṣe sí. ẹ jọ̀ọ́. ẹ wò kò sí ṣíṣe kò sí àìṣe o it needs a dialysis or a transplant. Oh what? A transplant. Ìbá bínú kí ló ń pè ní transplant? Pàṣípààrọ̀ kídìní kan yẹn. Níbo la ti fẹ́ rí? Transplant. Níbo ni mo ti fẹ́ rà? Ìgbà tí kídìní ò kí ń ṣe nǹkan tí wọ́n lọ sí ìṣọ́ ẹlẹ́ran lọ rà. Níbo mo ti fẹ́ rí kídìní ìgbà? Ẹ̀yin náà lè máa bá wa wà. Ẹ wo any amount. Àwa máa wá a máa ṣe wàhálà a máa wá owó yẹn jáde. Mo mọ̀ kó owó yẹn máa pọ̀ bá a máa ṣe wàhálà. A máa wá ẹ bá wa kídìní ẹ bá wa jáde. Madam, ṣẹ̀rí tó bá ti di ọ̀rọ̀ gbà ń wá dóná fún yàn ọ̀rọ̀ owó nìkan kọ́ kíù tó wà lẹ́ǹsìn Mr. Adéṣọlá nìkan kọ́ ni kéèsì wọn wà lẹ́tọ̀ọ́ owó wà other patient wà tán ní owó gan tó ń bẹ fúnra àwọn tó máa fún wọn ní kidney wọn but then báyìí ẹ lọ wá family member o because tá a bá fi wọ́n sí kíù tó wà lẹ́ǹsìn kí nǹkan mi bàbá ṣẹlẹ̀ 3 years 5 years wọ́n lè má ti rí hàn. Nǹkan mi ò gbọ́dọ̀ ṣẹlẹ̀ fún ògbọ́dọ̀ ṣàbúrò mi nǹkan mi ò kí la wá fẹ́ ṣe báyìí kí la fẹ́ ṣe. You can just talk to people around you. Ó lè jẹ́ ìyàwó wọn, ó lè jẹ́ ìyá, ó lè jẹ́ ọmọ, ó lè jẹ́ àbúrò, ó lè jẹ́ ẹ̀gbọ́n. Ibi tẹ́ ẹ sọ yẹn ó lè jẹ́ ìyàwó ẹ̀ àbí ó lè jẹ́ ìyàwó ẹ̀ ó lè jẹ́ àbúrò ẹ̀ ó lè jẹ́ màmá àbí bàbá bá àti ẹ̀ nìyẹn ó lè jẹ́ any other person ó lè jọ rẹ̀ a máa mímí mo fi jọ́ dé báwọn sọ̀rọ̀ báyìí báwọn mi fẹ́ bá mi wọ́n sọ̀rọ̀. àǹtí sọ pé ó lè jẹ́ gùn. ó lè jẹ́ kí ni ṣó ṣí eré. àǹtí ó lè wẹ́ anybody ló lè jẹ́. anybody ló lè jẹ́. bàbá kan àti ìyá kan ló bẹ̀rẹ̀ méjèèjì bàbá tó ń bá ṣe kẹ́ ó lè jẹ́. nkọ́kọ́ gbọ́dọ̀ ṣọ̀rẹ́ mi. Of this one. It will not find you. What do you think? It will look nice in the méjèèjì. I think this. Yeah, I prefer this. Really? This is better now. She makes sense, Julie. Imagine tí mo ti rò pé olójújú mi lọ. So, mo pé lè fine. This is better than this. No, look at this one. To bá wo iná yẹn wá pé ó land sí bí side ojú ẹ̀ báyìí. So it makes it better and it's sharp. But if we want to look at it from a professional angle, this is way better because the lighting, the kind of editing, the retouching tí mo ṣe sí picture yẹn, ó yàtọ̀ sí ilé. Wait. You are not talking to a photographer. You are talking to a layman. So if we are to look at it from a customer angle, so I'll pick this one. So ilé ni wo máa mú just because ó wà flashy. Not because of ó wà flashy, but lighting yẹn she is shaking it. But what detailing ilé? Can you see? I know it's your seriously. Only bí mo ṣe. I know it's your field, but this is better now. I know, it's short. Ele. Yeah. Irọ́. Eléyìí oníbàkan tó ṣe dàbí pé I don't know. Eléyìí kan ó mọ bẹ́lẹ̀ ṣe ni ìwọ náà gbé bí everywhere dúdú ibi ojú ẹ̀ nìkan ni a kàn rí nọ́mbẹ̀. So kí wá ní. Art, that's art. See, to me it is not art. Tó bá gbé ní nǹkan tí mo fẹ́ nílé ẹ bá mi ṣe fọ́tò tó pé àwọn èèyàn máa ń gbà pé ó kò ní ìgbà. Gbogbo ẹ̀kọ́ máa ṣáná wọlé. That is ẹ gbóná lé mi lórí. Ilé ìtàn máa sọ pé it determines kìnnìkan we just want to see the reflection. Èmi ò ṣe. Sorry, àwọn people ló pè mí. Hello? Uncle Bowale, ẹ káàsán, ṣé wà okay? What? Hospital. Kí ló ṣẹlẹ̀? Oh my goodness. Okay. Mo ń bọ̀ nsìn. Oh my God. Kí ló ṣẹlẹ̀? Ta ni nǹkan ṣe? Hospital, please. Can we go? Family hospital. Kí ni nǹkan tó ṣẹlẹ̀? What's the problem? Sọ pé Ṣọlá wà ní hospital. Ṣọlá kí ló ṣe Ṣọlá? Mi mọ̀ nǹkan tó ṣe. Àti rẹ́dí sí ilé WhatsApp ó jẹ́ ẹ̀sìn fún wa. Oúnjẹ wo ń bẹ̀? Oúnjẹ wo ló ṣe àbí ìbéèrè wo ló gbé? Mo bọ̀bọ̀ yín onílé ṣe ṣe o àwọn mo ti. Sórí ẹ pé ṣá ló so ní làákàyè èmi ló ń pè ní bọ̀bọ̀ èmi ní bọ̀bọ̀ ọkọ ẹ ní bọ̀bọ̀ kọ́lẹ́tì rẹ. Wo babe má ṣe báyìí. Bẹ́ẹ̀bi ẹ gan máa tó kọ́lẹ́tì máa tó ní kó má sọ ọmọ ẹ pẹ̀lẹ́ sáà ni mo fẹ́ máa gbọ́.
Tí bongo. Congo, Bongo. Bẹ́ẹ̀ni. Tí ló ń jẹ́ bongo. Exactly. Pàdé Guruma. Pàdé kọ́. Gurumaraje. Gurumaraje ò sí níbà Ìbàdàn ló wà. Tandy Gurana. Drink me. Ọṣẹ leléyìí náà, ọṣẹ ST. Aha! Ọṣẹ Ọmọ. Mo sọ náà, mo ní pé gbogbo nǹkan tẹ́ni kí n ra yìí throwback ni. Ẹ wá mú mi rántí lọ́jọ́kọ́jọ́ gẹ̀rúgẹ̀rú là ń bẹ̀wé kúkú ndùkú lóko ìjà ọmọdé. Why me? Láàrin lòdù, lẹ̀pa Shandy. Ma. Wọ́n táwọn kìíní. Ta ló sọ bẹ́ẹ̀ fún mi? Kí ló ṣe? Ẹ ṣe mà. Àgbàlagbà tó ti marry. Ẹ tẹ̀lé jọ máa jẹ́ bestie. Ó wá ń wá sílé onílé. Ẹ wá ń ṣe àwọn eré daddy and mommy tí èèyàn ti ṣe tipẹ́. Àwọn eré burúkú. Eré tí ó máa ń jẹ́ kí Ọlọ́run bínú sí ènìyàn. Àwọn eré tí ó jẹ́ kí wọ́n pa Sódómù àti Gòmórà rẹ́ nígbà wọn ni nínú Bíbélì. Obìnrin ni mí o. Ìgbà míì wà tí mo bá wò wọ́n abẹ́ mi á tutù. Láàrin obìnrin sóbìnrin, ẹ̀yin náà lè ní kí fìlà tó. Mo máa ń change pátá tó ẹ̀mí tàǹgbà mi. Libido mi ló high. A máa tutù ní. Ìgbà míì wà mo máa ń lo kọ̀tínwó fi ṣọ́ọ̀kì. Ṣé pé tí n bá yọ kọ̀tínwó yẹn jáde báyìí, a máa ro tókítókítókí. Vanilla flavour ni mo ní. Ìbàdí, jẹ́ kí n bá lọ sọ. Ìbọn náà máa bẹ̀ kọ́. Adédàmọ́lá. Jẹ́ kí n bá lọ sọ hospital sílẹ̀. Hospital kò pé ṣòtí owó ni. Ó tó dé sọ fún wa pé tá a bá ró ká má tẹnu ọ̀nà hospital o pé àwọn ò ní dá wa lóhùn. Ó wá ní ká máa lọ hospital. Kí ni abẹ́ kọ́ lọ? What am I supposed to do? Kí ni ẹgbẹ́ ti kì í jẹ náà? At this point, mo kábàámọ̀ pé mi mo bí Ládé. Ọkọ mi, it's okay, it's fine, but we need money. This is Sergeant Vertical from Eleyole Police Division. Mo fẹ́ kí ọmọ wípé gbogbo aráàlú pátápátá làwọn ọlọ́pàá ti surround. I will advise you to surrender yourself now. Or else we find ourselves in and bring you down. When is Daddy going to pay my school fees? Lade. Kí ló ṣẹlẹ̀? It's lost so much blood. Take as many parts of blood as possible. All that really matters right now is my child should be okay. Am I correct? Owó lé lẹ́sísá náà gbà. Ẹ gbà mí. What happened? Pẹ̀lú what is it? Mo dáhùn. Okay o, mo ti gbẹ́ ṣáà ní sọ ẹ jẹ́ kí n máa ń ṣílẹ̀kùn. Juliet, are you fine? Mi ò wá bí láti wá ṣe ń jàmbá. Just if you cooperate with me. Am I clear? Surrender yourself now. When we find ourselves in, we won't like it. Ẹ wo, èmi náà gbọ́mọ wá síbi tí àjọ ọmọ náà rò gbé mi náà débi. So, bẹ́ẹ̀ Wálé, kí ló ṣẹlẹ̀? Ṣọlá ńkọ́? Ọkọ ẹ ni o. Ọkọ ẹ ló ti kí ọkọ ẹ ní kidney problem ni. Kidney problem? Ọkọ ẹ ní kidney problem ni. Kidney problem? Ṣé wọn náà rí báyìí? Kidney? Báwo ló ṣe ṣẹlẹ̀? Ṣọlá ò kí ń sick. Ibo ló ti rí? Báwo ló ṣe rí nìyẹn? Ìyàwó nìkan ló jẹ́ sáwọn. Bẹ́ẹ̀ni, bá ṣe ń bá ẹ sọ̀rọ̀ idún náà là ń wà.
ó ti sún wa láṣẹ pé ẹ. Ó yẹ ká lè rí dọ́nà, a máa sọ fún dókítà ni, a máa bá wọn sọ̀rọ̀ ni, a lè máa sọ any amount tó bá béèrè la máa fún wọn. Ọmọ yẹn ọdún náà ló pè bẹ́yẹn tó òfin dà lálẹ́ gàràgà. Dókítà sọ fún wa wípé even ká wà lórí kí ò bá ṣe wà yìí ó máa tó 5 years or more ká tó rí dọ́nà. Gbọ́ 5 years even tí a bá ní owó ànírí for 5 years. Kí ló dé? Owó yìí sí láti rí. Wọ́n àti ní dọ́nà ìwọ ni. Níbo? Ìwọ ni. Tani? Ìwọ. Wọ́n tó pé wọ́n àti ẹni match. Wọ́n gbogbo èèyàn lọ ti tẹ́sí wọ́n ní wọ́n àti ẹnìkan lè match wọ́n ní wọ́n nìkan ni pé dẹ̀bọ̀ kọ́kọ́ ṣoṣo tó kó tó ní yóò lọ́kọ̀ mí láyé àti lọ́rùn. Òun ló dé níwájú kù ní lẹ́yìn. Àbúrò mi kan ṣoṣo tó bẹ́ẹ̀ kó kú mọ́ mi lójú ṣàánú mi. Ẹ dúró náà, àǹtí tuntun, wọn kò bọ̀ wálé. Ṣé reason tẹ ṣe pè mí wá síbí báyìí nìyẹn? No, àǹtí Farajà rẹ̀ kó ṣe ìdí tàbí pè é nìyẹn. Nígbà tó ṣẹlẹ̀ nígbà kan fẹ́ jẹ́ kó mọ̀ nípa ẹ̀ láṣẹ sọ fún ẹ. Ọ̀nà mi ò mọ̀rọ̀ sọ́gbà náà. Rárá àǹtí mi ò sọ bẹ́ẹ̀. Àbúrò kan ṣoṣo tí mo ní nìyí. Ẹ mọ̀ nǹkan, a máa wá dóná, a dẹ̀ máa rí ní agbára náà. Ibo ni Ṣọlá wà? Where is he? Ṣé mo lè rí? Kò tí ì lajú láta. Kò lajú. Kò tí ì. Ọkọ mi lajú. Iṣẹ́ ló dojú pọ̀ báyìí. Ó lajú kò rí ẹ. Ọkọ tuntun kò tó ní nìyẹn. Ó lọ́kọ̀ mi wọ́n jókòó dẹ̀. Òun ló dẹ̀ níwájú kò ní lẹ́yìn ṣàánú fún mi. Ṣàánú mi àbúrò mi. Àǹtí ẹ̀ ṣe sùúrù rẹ̀. Ẹ jókòó. Mo ti fẹ́ kú. Ó ń dùn àǹtí. Ọlọ́run ṣàánú mi o. Ẹ kí kó má ṣàbúrò mi. Ẹ kí fojú sunkún àbúrò. Olúwa báyìí káyọ̀ ṣe yẹyẹ mi. Báyìí káyọ̀ ṣe yẹyẹ mi. Báyìí kí kò ṣe mí o. Tẹ́ni tàbí sàǹtàǹtà àbúrò mi ò gbọ́dọ̀ kú o. Kọ́kọ́ gbọ́dọ̀ ṣàbúrò mi. Dialysis kẹta lélẹ̀ mẹ́ta lọ́jọ́ kan tá a bá calculate ẹ̀ dáadáa 2 million naira nìyẹn o. Pàdé wàhálà. ṣe wá risk tó wà ń bẹ̀ báyìí ni pé bá a ṣe bẹ̀rẹ̀ tí kò bá work nǹkan mi lè ṣẹlẹ̀. Akọ gbọ́dọ̀ ṣàbúrò mi o. Ikọ̀ mi ò gbọ́dọ̀ ṣàbúrò mi o. Tí ìkọ́ mi máa ṣe kọ́lé ní kò ṣe o. Ẹ jẹ́ ṣàánú mi, kó tí mo kó tu ẹ̀ lè mọ́ o. Ẹ ṣàánú mi o, kó mi ò gbọ́dọ̀ ṣàbúrò mi o. Ẹ jẹ́ kí n advice, ẹ jẹ́ ká tètè conclude transplant yìí. Transplant ẹ jẹ́ ṣàánú mi. Ọkọ mi. Ọlọ́run àwa wà yanjú nǹkan tó wà. Ọlọ́run yanjú ẹ̀. Ayé lájogún rẹ̀. Bọ́ọ̀rẹ̀ ní bá kú tán kò sí nǹkan tá a fọ́. Kò sí nǹkan tí olùbọ̀kọ náà ṣe tó bá kú tán. Kò sí. Mo ṣetán láti donate kidney. Ọkọ mi, ó máa ṣe kí ni? Wà á donate kidney ọkọ mi ò ṣe. Lóòótọ́ Adéṣọlá níwà tiẹ̀. Ṣùgbọ́n ọ̀rẹ́ lọ̀rẹ́ ni a máa jẹ́. Ọkọ mi, ó ṣe. Mo ṣetán. Tó bá rí bẹ́ẹ̀. Ó ṣe. Ẹ jẹ́ ká ṣàyẹ̀wò. Àyẹ̀wò yá. Ó ṣe akọni. Akíkanjú ọmọ lójú ogun. Ẹ wo bó ṣe lọ láìsí gbóyà láìsí kọ̀kọ̀ ọkọ̀ pé kò ń lọ ni. Àyẹ̀wò yá. Ọkọ mi wà á lọ rẹ̀ wà á bọ̀ rẹ̀. Ẹni tó bá ní kó má bọ̀ rẹ̀ lòun ní dé bá. Ìwọ ọmọ nìyẹn yàtọ̀ sí ọmọ nìyẹn ó sọ ó dẹ̀ lọ Olúwa ṣe ó yàtọ̀ sáwọn kan Olúwa ẹgbẹ́ máa bẹ̀rẹ̀ sí àdúrà jọ̀gùn máa bẹ̀rẹ̀ sí fàdúrà jagun pé Olúwa bọ́bọ̀ yìí ṣe lọ láyọ̀ ó máa bọ̀ láyọ̀ kò tí kòkó tó máa ṣe àwọn ènìyàn ò ní kú tó ní gbogbo àyẹ̀wò yẹn bó ṣe ń ṣe báyìí ó máa lọ ní ó máa máàkì ó máa tíìkì ó máa máàkì ó máa tíìkì lágbára Ọlọ́run ṣe lè wà lọ ìwà bọ̀ rẹ ni ojú ò ní tiẹ̀. Akọni ọkùnrin pẹ̀lẹ́ ọkọ mi pẹ̀lẹ́
Pẹ̀lẹ́. Báwo dẹ̀ wá ni? Báwo lòun sọ̀rọ̀? Báwo lòun? Báwo kò bí àjọ ìpẹ́? Dókítà, jàre ń tiẹ̀, ọjọ́ wo la máa yọ kidney náà? Mo sorry gan. Blood group wọn match. Kò yé mi. Then aside that, gbogbo other tests I carry out, wọn wà compatible. Ní kí ni? Ìgbẹ́ni gbogbo kò sí kankan tẹ̀rí ṣàǹbẹ̀. Ìwọ lọ́wọ́ nílé máa yọ kọ́ ti ń ta mi ṣó nígbà tí bá kú ni. Ẹgbẹ́ni gbogbo. To save the stress, ẹ jẹ́ ká wáyàn tó ní blood type O positive. Bí ti madam. Ẹ lè save wa. Doctor ẹjọ, mi understand nǹkan tẹ́ ń sọ. Mi ò lè ever donate kidney mi Fadéṣọlá. I will not do it. I will not. Not in this world. Láyé mi ò ní ṣe. Mi ò ní ṣe. Ọmọ yìí ti bínú jọ má ṣe bẹ́ẹ̀. Má ṣe bó ṣe. You can be our savior. Don't do this for us. Kọ̀mí wá jẹ́ ká lọ jàre. Let's get out of here. Má lọ ọ̀dọ̀ tó jọ Ká donate. Ẹyẹ kúrò jọ ẹ̀wà ẹ má ṣe bẹ̀rẹ̀ sí fún ẹ̀fọ́. Nípa náà bẹ̀ gbogbo nǹkan tó ń mí lára àti tí ó ń mí lára gbogbo nǹkan tó ní pátápátá ni mo fi bẹ̀ má wò wá mi. Má wò mí mo mọ̀ pé mi ò mọ ọ̀rọ̀ sọ mo mọ̀ pé mi ò mọ̀ wá àwọn ẹnu mi yóò kí n gbé jẹ́. Àǹtí dé tuntun tó bá jẹ́ pé èmi ni àbúrò yìí ṣé ẹ máa sọ pé kí n donate kidney mi fún ọkùnrin bíi Adéṣọlá? Má sọ bẹ́ẹ̀. Ẹ máa sọ bẹ́ẹ̀. Báwo ni pé kò wo ti kò wo tọ́ lára? I will not do it. Mi ò ní ever donate kidney mi fún Adéṣọlá. Mi ò ní ever donate kidney mi fún Adéṣọlá. Not in this world, not in the next one, not in the next one. I will not do it. Má fi rẹ̀ gbé, má fi rẹ̀ gbé, má fi rẹ̀ ṣe. Ṣẹ́rí kàkà kí n ṣe. Má yà kú ni. Má yà kú ni. Let's go jàre. Bàbá kọ́ mi ní brown black. Abiru ma tẹ̀sí wa dáadé. Ọmọ ni wà ní kídì báyìí, ò ní kídì, wọ́n kẹ̀lẹ́ kó kídì tiẹ̀ náà ni ò ti dá yà. Abiru wa láwọn ilé báyìí ti dé. Twisted apart, ugly night, take my soul away. If I can shake Àǹtí Adétutù, ẹ kálẹ́ mà. Uncle Bọ̀wálé, ṣé wà okay? Ẹ jọ̀ọ́ ẹ má bínú, ẹ má sọ pé ẹ gbúrò mi. I am so sorry. Iṣẹ́ gbomi lẹ́nu ọjọ́ mẹ́ta. Ẹ rí pé mo ṣe ń close studio gan ni. Ẹ jọ̀ọ́ ẹ má bínú. Adéṣọlá ńkọ́ báwo lára ẹ̀? Ṣó ti feel better? Ààrẹ ò ṣe bá kankan. Kò sí yàtọ̀ kankan. Kò tí feel better. Báwo ló ṣe fẹ́ feel better gbà tá ò tí ì ṣe transplant? Àti rí donor. Ọ̀rọ̀ donor yìí náà la ṣe ń bá kiri. Òun náà mo ṣe wo pé kí n wá bá ẹ pé kó jọ kó ṣàánú mi. Márùn ti wà mí, mo mọ̀ pé mi ò ní wà mí mọ̀ pé gbogbo mo mọ̀ pé àti ẹ̀ dá sí àfihàn kọ́kọ́ dá sí ẹ̀ àmọ́ ṣàánú dáríjì wá forgive and forget. Jọ̀ọ́ torí Ọlọ́run ìyàwó mi. Àǹtí Adétutù, ẹ jọ̀ọ́ mà, mo fẹ́ béèrè question kan lọ́wọ́ yín. Ọ̀dà. Tó bá jẹ́ pé mi ni mo wà ní situation tí Adéṣọlá wà lénìí, ṣé máa ní pé kó donate kidney ẹ̀ fún mi? Pẹ̀lú gbogbo ìwà tẹ́yìn gan ti wù sí mi o. Pẹ̀lú gbogbo nǹkan tẹ́ ti ṣe fún mi nínú ilé. Pẹ̀lú nǹkan tí Adéṣọlá ti fi ojú mi rí nínú ìgbéyàwó wa. Ṣé ẹ máa sọ pé kí Adéṣọlá donate kidney ẹ̀ fún èmi? Ọmọ yẹn ni. Ẹ ní sọ bẹ́ẹ̀. Ṣé rí mi ò lè fún Adéṣọlá ní kidney mi. I will not do it. Mi ò lè risk life mi torí ọkùnrin tí ò nífẹ̀ẹ́ mi. I will not do it. Nítorí ó dá mi lójú pé ká ní pé mi ni mo wà ní situation tí Adéṣọlá wà lénìí. Ó máa ti máa gbóbìnrin mi lọ lé wa. Àbí kò ń gan ti kó gbogbo ẹrù ẹ̀ lọ sílé obìnrin. Ó máa enjoy life ẹ̀ ní kò rán mi. Yẹni má rò bẹ́ẹ̀ yẹn. Lóòótọ́ ló jẹ́ wípé tó bá yẹ pé wọ́n ló wà ní irú position tí Adéṣọlá wà yẹn ni ó lè máa wo ibi tó wà. Inú mi dùn pẹ̀ sọ. Ó lè máa wò àǹtí ó lè máa wò. Bọ̀ àwọn Yorùbá bọ̀ wọ́n ní afuró yarú kì í jẹ́ kóró tán lẹ̀. Kì í jẹ́ kóró tán lẹ̀ bá mi bá wa dáríjì. Kò jẹ́ kó tán. Yẹni jọ please I beg you. I have. Bíbélì kò sọ wípé kí o má ṣe jẹ́ kí irun ó bọ̀ bá ìbínú rẹ̀. Àbí? Ẹ jọ̀ọ́ tó yẹ la ṣe ń bẹ̀. Ẹ wo àǹtí Adétutù, Uncle Bọ̀wálé,
ẹ mọ̀ pé mo respect yín gan. Gidi gan. Mo ti dáríjì Adéṣọlá. Mi ò ní any issues pẹ̀lú ẹ̀. Èmi ti dáríjì gbogbo nǹkan tó ṣe fún mi. Mo ti dáríjì. The only thing ni pé mi ò lè donate kidney mi fún. I will not put my life on the line for Adéṣọlá. I will not do it. Sherry, the only thing tèmi lè ṣe fún kí n continue láti máa gbàdúrà fún. Kí n continue láti máa bá yín wá donor fún. Then kí n dẹ̀ san gbogbo owó. I will foot the bills. I don't mind any amount. Màá san owó yẹn. Tó bá ọmọ yẹn ni àwa náà ń gbàdúrà. Ó dẹ̀ jẹ́ tó owó náà dẹ̀rẹ̀ kì í ṣe wípé owó náà ló jẹ́ problem lọ títí bẹ́ẹ̀ yẹn. The thing is, we just want you to forgive him and I mean, this guy still love you. I used to love him too. Èmi ti move on pẹ̀lú life mi, ẹ rí mi báyìí. O lè move on ẹ wá divorce. You guys are still married. Aunty Detutu, I am focused on work and self-growth. Mo ti move on pẹ̀lú life mi, honestly speaking. Má ṣe bẹ́ẹ̀, má ṣe bó ṣe tó. Ìyẹn ni. Ṣé o bá tiẹ̀ lè dáríjì? Bóyá Ọlọ́run á wo láti ara ìdáríjì tiwọn. A lè rí dónà. Àti rí dónà. Cherry, tẹ́yìn ò bá gbọ́ tèmi, èmi ti gbọ́ tiyín. Mo ti sọ tẹ́lẹ̀ náà, mo ní àdúrà, màá máa fàdúrà tiyín lẹ́yìn. A máa rí dónà. Ẹ jẹ́ ká believe, ká ní faith pé a máa rí dónà. Ọlọ́run máa ṣe, a máa rí dónà. But kidney tèmi ò wà available fún Adéṣọlá at all. I am sorry, gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀, mo respect yín gan. Ẹ má bínú pé mo máa ní láti fi yín lẹ̀ sórí ìdúró. You need to excuse me now. I need to go. Ó ti rẹ̀ mí, mo ti ní long day gan. Ẹ má bínú ọkọ̀ bọ̀ wálé. Àǹtí Detutu ẹjọ́ ẹ má bínú. Ó máa tún wọ́ọ̀kì ìwé. Báwo ló ṣe ń ṣe báyìí? Bá mi lọ bẹ́ẹ̀. Àǹtí ẹ ti bọ́ọ̀nù nìyẹn. Bọ́ọ̀nù ẹ ní jẹ́ ká sọ̀rọ̀ délẹ̀. Wọ́n ní wọn kí tójú oníkàbẹ́sọ̀ kà gbogbo wájú ẹ̀ ti sọ pé òun dúnà. Ẹ ti múnú bí èsì òsì. Ẹ kò wáyé kẹ́ sọ́ọ́ lójú ẹ̀ náà àǹtí ikú. Gbogbo ilé wíwọ̀ ni ọlọ́jú kòkòrò ọlọ́jú kò mọ́lá ajá tó máa sọnù ìyá onígbà fẹ̀rẹ̀ ọdẹ. Ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣèrànlọ́wọ́ fún òun lẹ́nu kejì ẹ̀ rántí o ẹni tó bá ṣe nǹkan tó dùn yàn lénìí ó lè dọ́là kó ṣe nǹkan tó dùn mọ́ yàn. ọmọ yẹn ni mi ò sọ pé kó fún ní kidney ẹ̀ o mi ò dẹ̀ sọ pé kó má fún nǹkan tó bá fẹ́ ṣe òun lèmi máa tẹ̀lé because ọ̀dọ̀ ẹnìkan wà ìwọ ló dẹ̀ mọ̀ bó ṣe ń feel but I need you to understand something that no one is perfect. Yes, but you deserve the best. Fairy night. Tó bá wá kọ̀ wájú sí ẹ kó ta tó bá kọ̀ ẹ̀yìn sí ẹ kó ta tó bá wá kù wọ nìkan ṣoṣo kó tún èrò ara ẹ pa. Ṣé o fẹ́ gba Adéṣọlá sílẹ̀ àbò fẹ́ fi sílẹ̀ ń gbà ṣòro? Tó bá wọ Ọlọ́run tó fẹ́ save life ẹ ó lè taari dóná sí. Ṣé wọ́n máa wá sin Ọlọ́run láti ara Adéṣọlá kó fún ní kidney? Tó bá lè jẹ́ pé ó fẹ́ fún ní kidney náà, no problem. The decision is yours. And whatever your decision is what I am going with. But I need you to think about it deeply and make your decision. Kini ìfẹ́ láìsí ayọ̀. Bí igi tí a gbìn tí òró mi ní. Kini ìfẹ́ láìsí
láìsí ọwọ́. Bí ojú ìwé lásán ni. Ìfẹ́ kì í ṣe Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. ìfẹ́ kì í ṣe Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Adéṣọlá. Bẹ́ẹ̀ni. Wíwá síbí báyìí mi lẹ́nu. Mi ò ní much tí mo fẹ́ sọ. Mo kàn wá fi àwọn nǹkan kan wọ̀nyí ni. Mo fẹ́ jẹ́ kó rí àwọn nǹkan kan. I'm sorry. You're sorry. Adedimeji. Easier said than done. I've missed you. Bá mi ṣí fóònù. Unlock it, Adéṣọlá. When he died to me, even if I die, just forgive me. No. I'm sorry. Thank you. I just want to make some calls. Sure, yeah. Okay, let me start with Susan. Your love. Your sweet, sweet love. Hello, ẹ káàsán, Auntie Susan. Ẹ̀gbọ́n Adéṣọlá ló ń sọ̀rọ̀, ẹ kú ọjọ́ mẹ́ta. Ẹ jọ̀ọ́, Adéṣọlá wà ní hospital ni, ó ní kidney problem. A dẹ̀ need donor. Ìyá, kí wá ní tèmi níbẹ̀ mà? Ṣé mo jẹ́ ìkan lára àwọn family member yín ni? Ẹ wò mà, ó dà pé wọn kò yé yín. Side chick lásán ni mo jẹ́ sí bọ̀bọ̀ yẹn. Ẹ wo nọ́mbà mi dáadáa, ẹ má pín nọ́mbà mi mọ́. Ẹ gbà mí náà, ọmọ kékeré ni mímú ẹ̀ṣẹ̀ bẹ̀yẹ láì fún mi ni. Kí wọ́n máa donate kidney fún yín ọkàn. That's sad. Very, very sad. Okay. Let me go to the next one. What's her name again? Romileti. Oh, don't worry, I have it. Debbie. Okay. Hello, Auntie Debbie. Ẹ káàsán. Ẹ̀gbọ́n Adéṣọlá ló ń sọ̀rọ̀. Ẹ jọ̀ọ́, Adéṣọlá ló wà lọ́spítù, ó ní kidney problem, a dẹ̀ ní donor. Ẹ jọ̀ọ́, ẹ ṣàánú wa. Kidney problem? Bẹ́ẹ̀ni. Then why are you calling me? Am I the doctor? Àbí wọ́n ní mo wà nídìí ọ̀rọ̀ ẹ̀? Ẹ jọ̀ọ́, ẹ má pè mí mọ́ fún nǹkan báyìí mọ́ láyéláyé yín. Kéyìn family ẹ̀kẹ́ ló donate ẹ̀ fún. Ṣé ti gbọ́? Mo máa bá sọ̀rọ̀. Mo sì já kúrò lórí fóònù. The married woman, let me call her. Mrs. Banjo. No. Why no? Fashion sílẹ̀ fún mi. Let me call her. But I want to help her. Hello, Mrs. Banjo. Ẹ káàsán. Ẹ jọ̀ọ́, ẹ̀gbọ́n Adéṣọlá ló ń sọ̀rọ̀. Ó ní kidney problem ni, a dẹ̀ ní donor. Ó ní kidney problem kẹ́. Ṣé wọ́n sọ pé mi ni mo fi ṣòun ni? Because kò yé mi. Ṣùgbọ́n àǹtí ẹ̀lẹ́yìn náà pera yín. Ẹ lọ́wọ́ bẹ́ẹ̀ máa sọ̀tẹ̀ lára ara yín ní family yín náà. Ẹ má tún ẹ má tún pe nọ́mbà mi mọ́. Ṣé ti gbọ́? Ó dàbọ̀. Shola, did you hear all that? Shuri, bye. I'm sorry. I loved you, Adeshola. I know. I loved you with everything. Everything. Kò sí nǹkan tó béèrè. Kò sí nǹkan tó sọ pé kí n ṣe tí mi kì í ṣe. And then, what did you do? How did you pay me back? Nítorí àwọn eléyìí tó ń sọ̀rọ̀ lórí fóònù yìí. Ó ń ṣe mí bó ṣe wù ẹ́. Ó ń wu ìwà burúkú sí mi.
nítorí àwọn tí ò nífẹ̀ẹ́. Look at them. They couldn't even sympathize with you, Adeshola. Every single day, I'm treating infections. Every day. Mi ò dẹ̀ torí ẹ̀ kí n wojú ẹ̀. I was treating myself on my own. But what did you do? How did you return the favor? Ó lọ bá ọmọọṣẹ́ mi ní àjọṣepọ̀. Ọmọ tó súnmọ́ mi, Adeshola, ó tún wá dúró ní dúró pé kí n wá bẹ́ẹ̀. Kí èmi wá bẹ́ẹ̀ nígbà tí mo kúrò nílé. You couldn't apologize. No remorse. Sorry. Even if I could die, Jimmy, I don't mind. I can die. Find a place in your heart to forgive me. Mo ti sọ pé you won't see my tears. You won't. I'm sorry. Ọ̀rọ̀ tí mo wá bá ẹ sọ ọ̀pọ̀. And kò sí nǹkan tí mo fẹ́ ṣe fún ẹ. Nothing at all. I just want you to know that Omoyeni Aloko is back on her feet. I know. She's back on track. I know. My life is my priority. Mi ò nítorí ọkùnrin tí ò mọ worth mi, àbí tí ò value mi, tí ò nífẹ̀ẹ́ mi. Mi nítorí ẹ̀ báyé ara mi jẹ́. Nothing would stop me. Nothing. Me, please. Pick me again. Pick me again. Adeshola. Pick me again. Tẹ́tẹ́ sọ kankan fún ẹ. Ọlọ́run nìkan ló lè dáríjì gbogbo wa. I know. This is your ring. No. Wọ́n tó pa èmi àti ẹ̀ pọ̀ nílé. And I want to give it back. No, no. I need to give it back. No, Iwolode. Adeshola. Wait, Iwolode. Adeshola, I am done. When? I'm sorry. Ẹni Olúwa ṣe lóore o, kó nawọ́ sókè. Ó ṣe mí o, ó ṣe mí o. Mo dúpẹ́ mọ́ Jésù olùgbàlà. Hallelujah, mo wá dúpẹ́. Ènìyàn ló kọ́lé alájà mẹ́fà. Olúwa ṣe mí lóore. Ọkọ mi, kò sí nǹkan tó máa ṣe, má worry. Àti rí kídùn. Wọ́n ní kídìní tá a rí kídìní tó tún wá gbó ni. Wọ́n ní kídìní tó máa jẹ́ kẹ́mi ẹ̀ gbó ni. Olúwa ò ṣe é. Ọkọ mi ò pariwo, ṣé mo pariwo ni? Inú ẹ̀ ló ń dùn, ẹkún ayọ̀ ló ń sùn. Ẹkún ayọ̀ lọ́kọ mi. Inú mi dùn. Dókítà yìí mo ṣẹ́. Báwo ló ṣe tètè rí kídìní yẹn náà? Olúwa ṣeun. Ṣé gbogbo àwọn tó fẹ́ máa jẹ́ kí inú mi kí n ṣeré, mo ti ní ìfúnpá, àyà mi ti ń ga. Gbogbo àwọn tó ń fi kídìní dùn mí, Olúwa ti bá mi dójú tì wọ́n. Olúwa, ọkọ mi, ẹkún ayọ̀ ni. Ẹ jẹ́ ń rest, ẹ filẹ̀. Olúwa máa ṣe ń o, Olúwa máa ṣe ń o. Ọkọ mi tiẹ̀ ní sùúrù nà. Ìgbà wọn lọ sọ pé a máa yọ kídìní. Kó tètè wá yọ sí, kó ṣe pàṣípààrọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Ẹjọ́ mo mọ nǹkan tí mò ń sọ, ẹni yẹn lè tún wá lọ change mind ẹ, kó tètè ṣe pàṣípààrọ̀ ẹ̀, kó ṣe pàṣípààrọ̀ ọkọ mi. Kò lè ṣe pàṣípààrọ̀.
Jẹ́ kó sunkún ẹkún ayọ̀ ló ń sun. Ẹkún ayọ̀ ni bàbá ń sun. Àǹtí kò ní di kí ní ìnà ewu láriwo gan. Dùn ni. Jẹ́ kí n fẹ̀mí ìmoore hàn. Ṣé ojú mi ti rí lórí kídìní yìí? Mo ti kúnlẹ̀, mo ti bẹ̀ ẹni tí ò yẹ kí n bẹ̀. Ẹni tí ò yẹ kí n bẹ̀ mo ti bẹ̀ lórí ọ̀rọ̀ kídìní. Wọ́n fi mí ṣakọ. Àwọn aréyàn tó wá tó fẹ́ fún wa kídìní lọ́fẹ̀ẹ́ ló fò. Wọ́n tún ní kídìní yẹn ti gbó. Everything I do it for you. Everything I do it for love. I get to feel me see, call me. I get to feel me see, call me. Everything I do it for you. Everything I do it for love. This love is dangerous. It hurt my heart. This love is dangerous. It hurt my soul. I had to feel see, call me. I had to feel see, call me. Everything I do it for you. Everything I do it for love. This love is dangerous. This love is dangerous. When? Adeshola. O mọ̀ pé mi ò jọ ẹni tó lè dúró síwájú ẹ̀. But to any human, to forgive is divine. Dáríjì mi. Mo dẹ̀ fẹ́ bẹ́ẹ̀ lẹ́bẹ̀ẹ́ kan. Can you please be my wife again? Adeshola. Èmi ò fẹ́ jẹ́ kó rò pé nítorí mo donate kidney fún ẹ pé bóyá mo fẹ́ padà àbí mo fẹ́ padà sílé ẹ̀. Adeshola, I have moved on with my life. Èmi kàn ṣe tèmi fọ́lọ́run ni. Mo tara ẹ̀sìn Ọlọ́run. I did it for humanity's sake. Oyemi, tó bá ní ò tí ẹ fẹ́ rí mi mọ́, ojú bẹ́ẹ̀ lọ. But I searched deeply into my heart. I looked everywhere. Mo rí wípé kò sí ẹnì kankan tó nífẹ̀ẹ́ mi tó ẹ. Ìwọ ló nífẹ̀ẹ́ mi jù. And I would really love us to renew our vows, to forgive me, because truly let's turn a new leaf. What that will be? Joe, Joe, please marry me again. Adeshola.
I don't want to be in a dangerous love again. Let's not reconcile out of pity. It's not worth it. Our advice, Adeshola, move on with your life. Forget about me. Because I have moved on. Nítorí respect tí mo ní fún ẹ ni mo ṣe ní kí n dá ẹ lóhùn nígbà tó sọ pé ó fẹ́ rí mi. But I think we're done here. I'll take my leave now, Adeshola. Good day and have a nice life. Everything I do it for you. Everything I do it for love. This love is dangerous. It hurt my heart. This love is dangerous. It hurt my soul. I had to feel see, Koyebi. I had to feel see, Koyebi. Everything I do it for you. Everything I do. Ó dẹ̀ ní nǹkan tí mo fẹ́ sọ fún ẹ. Àwọn ọ̀rẹ́ wa tó kù, mi ò rò pé wọ́n ṣì believe pé kò sí nǹkan kan láàrin Tọ́míwá àti ọmọ yẹn ni. Ó yẹ láfẹ́. Ọmọ Táyọ̀. Máa ò. Tá a bá súnmọ́ra, a lè mọ̀ ṣe ara wa. Sórí ìsúnmọ́ra ẹni lámọ̀ ṣe ẹni. Right. Yes. Jẹ́ n sọ kọ́kọ́ fún ẹ. Ọlọ́run dá obìnrin àtọkùnrin láti lè ràn ara wa lọ́wọ́ ni. Ó ní wọn lọ́wọ́ la jẹ́ fúnra. Friendship tó wà láàrin Tọ́míwá àtọmọ yẹn ni ló jẹ́ kí n mọ̀ wípé ọkùnrin àtobìnrin wọ́n lè ṣọ̀rẹ́ láìsí anything láàrin wọn. Wọ́n lè ṣera wọn lóore without expecting anything in returns. Yes. Tó bá jẹ́ pé gbogbo ọ̀rọ̀ tí mo ti gbọ́ tẹ́ ń sọ mo fi bá Tọ́míwá jà. Tọ́míwá náà sọ pé òun ò bá ọmọ yẹn ní ṣọ̀rẹ́ mọ́. Ó ṣeé ṣe kí ọmọ yẹn ní pàdánù ààrẹ. Ó dẹ̀ ṣe ṣe náà kémi náà pàdánù ìfẹ́ mi náà. Ó ní síbi ìkú máa bá mi sọ̀rọ̀ mọ́ o. That's true. So orí wà lára ọ̀rẹ́. A lè bára wa ṣọ̀rẹ́ ká má ní anything. Jẹ́ wá sọ fún ẹ kó lè yé dáadáa. Ṣọ̀rẹ́ Tọ́míwá kàn help ẹ lásán ni. Láti kó rediscover rẹ̀. Láti for her to get back on her feet. And he saved her from a narcissistic husband. Wow. Yes. Ṣọ̀rẹ́ obìnrin bíi tiẹ̀ tó lè gba ògbélé tó ṣọ̀wọ́n. You are such a good woman. You can say that again, my friend. Ṣọ̀rẹ́ ẹni tá à ń bá nájà wọ́n là ń wò á kì í gbáriwo ọjà. Bẹ́ẹ̀ni. Jẹ́ kí wá sọ fún ẹ. Be you in anything you do. Anywhere you find peace, just go for it. No, I'm happy for you. Thank you. Wish you good one. And you too, ẹ jẹ́ ká mú pàtẹ́yìn fẹ́ ṣe tí. Fairy night, shadow place, sweep my heart away. Okay, say cheese. Twist of past. Cheese. Ugly night. Take Oh my God, you guys are so cute. Thank you. Oh, beautiful couple. Wow. Oh, I like that smile. Okay, one last one. Oh my God, this is beautiful. Wow. Hold that pose, hold that pose. Let me view the pictures. What do we have here? Okay, I'm coming.
I was going to check. Wow. Wow, pictures here. They are so nice. Beautiful, really. Oluya. Then zoom in. Oh, this is so nice. I think this is my favorite. Really? Yeah, I don't know how But don't know. Show me start find Jello. I know she's pretty, but if you gonna know bad, one more now. But she's really pretty. I Just look know, at the pictures. I know. She's so beautiful. Wow. Omoyeni. She was Darije Adeshola back. Yes, because it's learning the hard way. Òun náà ti kẹ́kọ̀ọ́. So Darije àbí kí ló tún kù? Tomiwa. Ìfẹ́ òótọ́ ni mo fẹ́. Ìfẹ́ tí ò níyànjẹ ni mo béèrè. A leopard would never change its spot. Yes. Already. You know what? I am proud of you. I am proud of myself as well. Shuri, Tomiwa, I need to say thank you. Yes, thank you for everything. You will offer me strength. You made me find myself again. Thank you so much. Okay. Now I am happy, free, and enjoying life. Of course, because life is beautiful. Yes. Okay. Yeah. Okay, so yeah, another one. I love everything about this look. The colors, perfect. Oh, nice. Anytime we fall, it's a marriage apart. I try to buy son. Anytime we fall, about your parin ò lè parin. Ọjọ́ tí bíbá fi ẹnu kọyọ̀, ọjọ́ náà ní kọlẹ̀ pa, nílẹ̀ máa ń gbé mi. Adigun tẹ́ ẹ ló sá lọ kọ́ ní sáré iwájú mi. Kò ní dáa fún ọ. Igi tá a bá fojú di, ó lè fọyàn lójú o. Ló ń ṣe ìyá yìí tó jẹ́ pé àtàárọ̀ àtọ̀sán ló fi máa ru omi gbóná kiri. Ìyá mi o! Àgbàrá òjò ni yóò wọlé, yóò kó wọn lẹ́rù, yóò kó wọn lẹ́rù. Ta ló wọlé kẹ́ṣọ́ mi? Ta ló wọlé kọ́lẹ́kẹ́ mi? Ìdágìrì ti wọlé mi. Ìdágìrì wọ́n sàbí, ọwọ́ ajá lólè, ọwọ́ ń pe kábíyèsí olúwa mi o, kábíyèsí olúwa mi o. Èèwọ̀ òrìṣà. Èèwọ̀ kí ni? Ẹ fọ́ sílùú kẹ́ ẹ wá dàgìrì fún mi. Mo sì ń gbìyànjú àti wá. Mo sì rí i, kódà kẹ́mi rẹ̀ ti bọ́, mo fẹ́ rí òkú rẹ̀ wájú mi. Tánú. Fún orí kìnìún wo ló láàjù tó rí wọn? Bọ́ bá dán wò yóò gbèkú jẹ lọ ẹ̀bọ̀ra. Wọ́n bẹ̀. Ẹ dẹ́gbọ́. Kí ló sì sàárù mi? Ṣé bí mo ti gbọ́ rí i pé wọ́n ní inú òfin nínú ọ̀rá ló gbọ́ pàǹdọ̀rọ̀ ń dàgbà? Ẹyẹ́dùn àtẹ̀mí ṣe jẹ́. Ebi ọ̀nà ó pa wá síyá rẹ̀. Ọmọ rí pé ilẹ̀ ó ṣèdájọ́, ẹni bá dalẹ̀ ilẹ̀ ó mọ̀. Ó tó di pé mo pa ẹ bá mú un lọ. Orí rẹ̀ fúnra ara mi ni wọ́n bẹ̀. Ẹni tí gbọ̀rọ̀ ní gbà tọwọ́ ọmọdé, àgọ́ àlà ní gbà tàgbàlagbà. Ilẹ̀! Ilẹ̀ mọ̀. Ọwọ́ aṣọ́ra rẹ̀ dẹrù jẹ̀jẹ̀ sí gbogbo wa lọ́rùn. Ń dàlú láàmú. Lórí ọ̀rọ̀ yìí, èmi ni wọ́n rẹ̀yìn lẹ́mọ̀ká. Lẹ́mọ̀ká. O tún borí burúkú àtẹlẹ́yà rẹ̀, o tún bá wọnú àfẹ́. Kò ní dùn báwọn tó ní ọ. Lásìkò àkísà rẹ ti dágbére à. Ìgbà abẹ́rẹ́ kan ò lè dá dúró. Níwọ̀. Ẹ mọ̀ jẹ́ kí kó tọ́ sí mi. Èmi mo ní kí mo gbójúlé tí n fi kojú lẹ́mọ̀ká. Agbọ́n mi ṣetán tó fẹ́ ṣòro. Ìkà ọmọdún mi ṣetán tó fẹ́ rùn gba gbogbo ilẹ̀.
fún lẹ́nu ìmọ̀ọ́ká tí mo gbọ́kọ̀ tí mo gbalé lọ́wọ́ yín ṣé mọ̀ pé mi yín mo fẹ́ gbà ni wọ́n sì gbẹ̀mí yín lọ́kàn. ọmọ àlè ni wọ̀nyí. jẹ́ padà lẹ́nu rẹ kábíyèsí wọ́n gbá lẹ́nu ẹ̀. àkàyé ọ̀kadà ní kí ni tí wọ́n rí o lẹ́yìn tó ṣe yìí ó ṣe nǹkan téèyàn kò ṣe rí dandan ni kó ju ẹ̀rí nǹkan téèyàn kò rí. Òṣàdàbí òun o. ìbálé la fi mọ obìnrin tó dákú. Kọ́láwọ̀ lù dákun kí ni mo gbọ́ tó sọ́nsìn. ọkọ̀ wa lọ́mọ. Kí n wá lọ́mọ ilé rẹ̀ ó fẹ́ fi iṣu rẹ̀ jẹ́ ipò mi àbí ó fẹ́ dá mi lábẹ́ lu. téèyàn bá máa sọ baálé nù Adebimpe ó pọ̀ jù nira ẹ lọ. tí n bá wá ṣèwádìí tí wọ́n bá jẹ̀bi ikú ni o. Ọlọ́run ló mọ ohun tí ọmọkùnrin yìí ṣe tó fi ń lè mú báyìí dájúdájú ó ti fọwọ́ padà baálẹ̀ lójú. ó ní láti dá tú. ẹni bá ṣeun tẹ́nìkan ò ṣe rí ó di dandan kójú ẹ̀ rí nǹkan tẹ́nìkan ò rí rí. ó possible kó jẹ́ pé ọkọ first child tó máa jẹ́ mi ló máa padà jẹ́ baálẹ̀. ẹ̀yin àgbà náà lẹ pé ìwèrè gbáyà rẹ létí ọpọjọ kúrò tí pé ó pé ìwọ ló yẹ o. káyọ̀ tẹ̀gàn kú obìnrin rẹ̀ wà á pọ̀ jù ọjọ́ bó o lẹ̀ sí sọ̀rọ̀ báyìí ṣé ẹ mọ̀ pé èmi àwẹ̀lé mo rẹwà obì mi náà sì tún rẹwà. tí wọ́n mọ̀ pé inú mi ò dùn sí àwọn ayàwòrán tó wọnú ìlú wa wáyé ńṣe ni gbogbo àwọn omidan ló wá ló ń ṣe fotofoto tó ń tẹ̀lé wọn kiri tó ń wọlé wọn. ìbọn tẹ́ ẹ fẹ́ yìn ò lè yìn ẹ lè yìnbọn mọ́ mi kó wọlé èmi lẹ́ ń dojú bọ́ ọkàn. These people are a bunch of illiterates. Imagine that old woman come on ẹ kámẹ́rà ìbọn mo fẹ́ shoot àwọn fẹ́ yàn àwọn pa what's that about. ẹ mọ mọ ilé lábúlé wa. akọ̀wé jọ̀nà ọ̀rẹ́ yín kiri sófà nǹkan. tó o rọ́mọ àwẹ̀ léhùn ìkọ̀lẹ́kọ̀ tí ó mọ̀ pé ojú kòkòrò òun ló bọ̀ òun jà. kí ló wà lórí àgbà ìgànnà. àwẹ̀lé o yìí fi akọ yìí fi pàlú ìjẹ. kíre òkú làwọn eléyìí. lórí tàbí tá a dé yìí dákun kí lọ́nà àbáyọ. ìjà lè rí àwọn omidan nínú ìlú wa ẹ̀ tí ìbàlẹ̀ ṣì ń bẹ lára wọn. kí ló wá dé kí ló lè tó ìyá mi. sórí òfin ìlú wa yìí obìnrin ò gbọdọ̀ fara sílẹ̀ débi tí ọkùnrin kan á wá dédé jábàálẹ̀ ẹ̀. ṣé ẹ gbọ́ èyí tó bá ti ya lábẹ́nu yín kó tètè sọ̀rọ̀ o bí tẹ̀yìn ọmọ mi kọ́ o. òòṣà yóò gbẹ̀jà àwọn ọmọ rẹ o. ó mú àwọn ará èkó atọ́ni ni wọ́n ń fún tí ó dáa fi gbóhun tó dáa lọ́wọ́ ẹni. láti bo ilẹ̀ fẹ́. níwọ̀n ìgbà tẹ́mi kọ́ láwọ̀ ní òbá tí mú pinnu mi ṣe lórí rẹ̀ ọ̀ ìtì kù. kò sẹ́ni tẹ́lẹ̀ pẹ̀lú ọmọ àlè tí ò ní fà nínú yọ tí wọ́n bá pe ẹnìkan kan nínú yín ní ìsìnkú máa lè sínú òní bí. kí ló ń pẹ́ kábíyèsí fún ṣé kí wọ́n lé mi kú ọ̀nù fún ọ ni. wá a ní kí ọmọ kọ́ mi láyà jẹ láàfin ni olóyè ni mélòó. èèyàn gbẹ̀mí láàrin mọ́ pa tó fẹ́ máa wà lẹ́yìn rẹ̀ ni. àtẹ̀mọ́ rẹ ni. bẹ́ẹ̀yàn bá sì torí rẹ̀ gbéra ní ìsinsọ́ lọ lè fẹjọ́ sùn kábíyèsí ẹ̀yìn rẹ̀ ní kábíyèsí ọwà. báwo yẹ kàn bọ́ pẹ̀lú yóò kú dànù èmi lè ní sọ bẹ́ẹ̀ fún. ọkùnrin dáná ọ̀nà fún gbẹ́dúgbò ẹja ejò àyè òṣè pamádìyà gbogbo ẹ̀dá bá yà kojú sùn ọ̀run náà ọ̀rọ̀ ọdún wàrà pẹ̀lú ọ̀fọ̀ náà bá yà kùtà ló kẹsẹ̀ bẹ́ẹ̀. tí o bá ṣọ́ra ẹ̀ tẹ́lẹ̀ lójú ló gba kánbó lọ́wọ́ ọmọ gba kàtà lọ́wọ́ akitì kótó gbà wọn àṣàyàn ọ̀làdọ̀kú làbí ẹ̀tẹ̀ aniki ló ń loko agbára dírodíro ló kun ẹ̀mí rọ̀ bí kọjá sáré ayé fi jìnnì sẹ́sẹ́ yìí akókìlẹ́pọ̀ ọmọ gbẹ́tẹ̀ yìí ló sọ̀rọ̀ ẹ̀wọ̀n sinimá ìkọjá fẹnuròyìn ẹjọ́ ó kun ẹ̀mí lakọ́lé ẹ̀ it's another blockbuster written and produced
produced by Owolabi Ajasa, Ogun State Transplant Governor. Directed by Wasiu Owoya. Starring Sanusi Siakapa. Sọ́ọ̀lì Kọ́lágadé Ògbólúkẹ́. Délé Odùlé. Tèmítọ́pẹ́ Amsat B Solution. Bọ́lájí Amúsàn Mr. Latin. Adéwálé Alébíoṣù. Anna Sodiya. Ṣẹ́gun Ògúngbè. Samuel Adéníjì. Bọ́sẹ̀ Arẹ́gbẹ́ṣọlá. Owolabi Ajasa. Káyọ̀dé Akíndínà Mr. Paragon. Babátúndé Ṣọ́báyọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú sinimá mẹ́ta àpàkọ́lé ẹ̀ ní Okùn Ẹ̀mí subtitled in English. Ó ti jáde wà lórí YouTube báyìí. Iṣẹ́ bàbá iṣẹ́ ni àwòtúnwò ní ẹ̀dá bẹ́ẹ̀. Mo fẹ́ gbẹ̀sán ni ẹni tó pa mí láyà mo fẹ́ pa fúnra mi. Ìfẹ́ kéèyàn kọ́kọ́ bá mi pa ẹ mọ́ bàá rán yẹn sí. Gbogbo ojú jíjẹ ni. Gbogbo ilé wíwọ̀ ni. Ọlọ́jú kòkòrò ọlọ́jú kò mọ́lá. Ajá tó máa sọnù ìyá onígbà fẹ̀rẹ̀ ọdẹ. Gbogbo ejò jíjẹ rí. Gbogbo ilé wíwọ̀ ni. Ọlọ́jú kòkòrò ọlọ́jú kò mọ́lá. Ajá